ẹ̀yin èèyàn ọ̀rọ̀ mọ̀ tó gba bòmíì yọ lónìí o tẹ́ ẹ bá gbàgbé ó ti tójọ́ mẹ́ta tí ìwé ìròyìn Premium Times tó ti gbé fọ́nrán kan jáde sórí ẹ̀rọ ayélujára nípa àwọn ọmọ ológun tẹ́ná fẹ́ gbìmọ̀ gbàjọba. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ ti bá bòmíì yọ o. ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ gbọ́ ó ti gbégbèsè tó lágbára lórí ọ̀rọ̀ yìí o. kódà èyí gbẹnu tán ibi tọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ń lọ báyìí gbogbo wa ló yẹ ká máa gbọ́ gbogbo ohun tó ń lọ o, ká má ṣe aláìgbọ́ nǹkan kan. ẹ̀yin èèyàn wa ẹ wò ó máa gbé yín débẹ̀ orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà ni àkójọpọ̀ náà ni oríṣiríṣi là ń gbọ́ lórí ọ̀rọ̀ ìdìtẹ̀gbàjọba. tẹ́ ẹ bá gbàgbé ẹ̀yin èèyàn ìwé ìròyìn Premium Times ó ti tójọ́ mẹ́ta tí wọ́n sọ pé ọ̀rọ̀ yìí dá wọn lójú sẹ̀ pé ṣé làwọn kan mọ̀ fẹ́ gbìmọ̀ gbàjọba. ẹ̀yin èèyàn kódà wọ́n fìdí ẹ̀ múlẹ̀ kí wọ́n sọ pé ẹnu ọ̀gá ológun kan tó sọ fáwọn tó ní kí wọ́n má dárúkọ òun o. ó ní ṣùgbọ́n ṣe ni kẹ́ ẹ forúkọ bò ń láṣìírí o, ṣùgbọ́n tó dáhùn lójú ni pé àwọn ọmọ ológun kan wọ́n ti gbìmọ̀ o débi pé wọ́n sì fẹ́ gbàjọba. tó rárò pé ṣe ni ọ̀rọ̀ ìdìtẹ̀gbàjọba ó mọ̀ ti kúre wérégbò ṣùgbọ́n ó tó bá bòmíì yọ lónìí. ẹ̀yin èèyàn ẹ mọ̀ láìkì fọ́nrán yìí ẹ mọ̀ share rẹ̀ kókun nílé kókun àlejò kókun ọkùnrin kókun obìnrin ń làwọn mọ̀ ti gbọ́ ọ̀rọ̀ yìí tó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí kì í ṣe pé wọ́n ní wọ́n pé o. ẹ̀yin èèyàn ṣùgbọ́n lónìí ọ̀rọ̀ bá bòmíì jáde o. ààrẹ Bọ́lá Ahmed Tinubu kódà ó gbé ìgbésẹ̀ tó lágbára bí kò sí ẹ̀ ti lè sọ pé báyà nítorí pé àwọn ń gbọ́ nípa pé àwọn ọmọ ológun kan fẹ́ dìtẹ̀ gbàjọba. ṣùgbọ́n ẹ wá gbọ́ ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gbé o. kódà ọ̀pọ̀ àwọn ọ̀gá ológun lọ́gàálọ́gàá tí wọ́n ti wà lókè ló yọ dànù ló fún wọn níwèé gbélé ẹ̀ wípé kí kan máa lọ sílé wọn. bẹ́ẹ̀ náà ló fún àwọn kan ní promotion, bẹ́ẹ̀ náà dẹ̀ ló fi àwọn kan sí ipò tí wọ́n wà. ṣùgbọ́n kí wá ló dé tó yọ àwọn kan nípò tó jálè gbélé ẹ̀ lé wọn lọ́wọ́. bẹ́ẹ̀ dẹ̀ ni bó ṣe ń yọ wọ́n nípò ló ń fi àwọn míì sí ló dẹ̀ ń sọ pé kí wọ́n máa bẹ̀rẹ̀ iṣẹ́ ní kíákíá. ẹ̀yin èèyàn ṣùgbọ́n ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ṣé kò mọ̀ fẹsẹ̀ méjèèjì ti ro báyìí. ìwé ìròyìn Premium Times ló mọ̀ gbé yìí kalẹ̀ o pẹ̀lú àwọn àrídájú tó lágbára. ìwé ìròyìn Premium Times náà bá tẹ̀síwájú nínú ìròyìn tó tún fi kalẹ̀ lórí ẹ̀rọ ayélujára lénìí o. ẹ̀yin èèyàn ariwo kúùpù èyí tó wá gbòde kan lórí ẹ̀rọ ayélujára lénìí. tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ̀yin èèyàn ní ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn ìròyìn kan mọ̀ fìdí ẹ̀ múlẹ̀ o pé ọwọ́ ti tẹ àwọn ọ̀gá ológun kan. kódà wọ́n ní àwọn Major General gan wà ń bẹ̀ pẹ̀lú àwọn bíi ọmọ ológun kan bíi 20 tó jẹ́ pé tẹ́ni àtàsí wọn mọ́ àwọn National Security Adviser. wọ́n níbẹ̀ làwọn ti ń ṣiṣẹ́ kódà wọ́n ní gbogbo wọn ni wọ́n kó. wọ́n ní àwọn ọmọ ológun bíi 20 ni wọ́n ń bẹ láti ìmọ́lé báyìí àti Major General. kódà wọ́n ní ibi tẹ́ndẹ̀ tí wọ́n mọ́ wọ́n ní kò sí ẹnikẹ́ni tó lè sọ pé ibi pàtó báyìí ni wọ́n tì wọ́n mọ́. kódà wọ́n ní wọ́n ti wá gbígbìmọ̀ dìde o tẹ́ni fẹ́ gbàjọba. ìwé ìròyìn Premium Times ó tún wá tẹ̀síwájú nínú ìwé ìròyìn wọn. kódà ó tún wá fìdí ẹ̀ múlẹ̀ pé ọ̀rọ̀ yìí tó tọ́ ni o. tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ̀yin èèyàn ìwé ìròyìn tún wá tẹ̀síwájú wọ́n ní kódà tájẹ́ẹ̀tì àwọn tẹ́ni fẹ́ gbàjọba ẹni pé àwọn ọ̀gá ológun bẹ́ẹ̀ ni àti àwọn ọ̀gá tó di ipò ìjọba mú ṣàǹkóṣàǹkó nẹ́nẹ́ fẹ́ mú balẹ̀ o. wọ́n ní kódà látòrí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti igbákejì wọn àti àwọn ọ̀gá lọ́gàá náà sọ pé gbogbo wọn làwọn ò dẹ́mi wọn légbodò. tọ́ ẹ̀yin èèyàn wa ẹ gbọ́ kílẹ̀ yìí náà rí sí rògbòdìyàn tí ń lọ ńlẹ̀ yìí kílẹ̀ rí sí ọ̀rọ̀ yìí. ẹ̀yin èèyàn ẹ má jà dènà pẹ́nu ntẹ́yìn náà bá ní tẹ́ ẹ fẹ́ sọ ntẹ́yìn náà bá ní lérògbà yín tẹ́ ẹ fẹ́ sọ sí ọ̀rọ̀ à ń dìtẹ̀ gbàjọba yìí àti ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n gbé. ẹ jẹ́ ká gbọ́ ntẹ́yìn náà bá fẹ́ sọ ẹ sọ sí àpò kọ́mẹ́ǹtì wa. bẹ́ẹ̀ ni ẹ share fọ́nrán yìí ẹ jẹ́ kó go far kó kun nílé kó kan àlejò kó kan ọkùnrin bẹ́ẹ̀ ni kó kun obìnrin. ṣùgbọ́n ẹ̀yin èèyàn wa níbi tí ọ̀rọ̀ yìí wá dé dúró báyìí ni pé ọ̀gá àwọn ológun pátápátá ti wá sọ pé ṣe é ráwọn èèyàn yìí àwọn ò ní pa wọ́n o ṣùgbọ́n àhámọ́ ni wọ́n fi wọ́n sí. bẹ́ẹ̀ dẹ̀ ni oríṣiríṣi àwọn èèyàn wá ń sọ̀rọ̀ pé
nígbà tí àṣírí àwọn èèyàn ti tú kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìyẹn president wa kẹ́ ń sọ̀rọ̀ àbí kí ni àwọn èèyàn fẹ́ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sọ. Àwọn nǹkan tó wá sọ ní èròǹgbà wọn wá ní ẹ̀yin èèyàn tẹ́ ń sọ pé kí ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó jáde kó sọ sí gbogbo àgbáyé wá ní ṣé rò pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣé rò pé ìjọba lè sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn jáde ni. Wọ́n ní wọn ò lè sọ jáde ṣùgbọ́n ìtorí ẹ̀ ní ìjọba ló fi gbégbèsè ní kíákíá tó ṣe yọ àwọn ọ̀gá ológun kan tẹ́sí kó bẹ́ẹ̀ ni tẹ́sí kó àwọn ọmọ ológun bíi 20 tẹ́ lọ kó wọn sí inú àhámọ́. Ẹ̀yin èèyàn wa ẹ wá gbọ́ o àwọn ọ̀gá ológun tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n yọ nípò àti àwọn tí wọ́n fi sórí ipò ẹ̀yin èèyàn wa ká lọ ká ṣàlàyé ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ fún yín. Ọ̀gá ológun Christopher Musa òun ló jẹ́ Chief of Defence Staff. Ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà já ewé ìgbélé ẹ̀ lé lọ́wọ́ tí wọ́n sì fi ẹlòmíì sí ipò rẹ̀ ẹni tó jẹ́ Chief of Army Staff tẹ́lẹ̀tẹ́lẹ̀. Òun náà wá gbé sí ipò Christopher báyìí ọ̀gágun Fẹ́mi Olúyẹdé àwọn náà wá di Chief of Defence Staff now. Tọ́ ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ẹ gbọ́ kí ni ẹ̀yin náà rí sí fọ́nrán yìí kí ni èròǹgbà yín ẹ jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ kọ́mẹ́ǹtì wa ẹ má gbàgbé ẹ bá wa share rẹ̀ kó go far kókò nílé kókò àlejò kókò ọkùnrin kókò obìnrin ẹ láìkí ẹ̀ ntẹ́yìn náà bá fẹ́ sọ ẹ má gbàgbé o kẹ́ sọ sí àpò kọ́mẹ́ǹtì wa ẹ má dẹ̀ gbàgbé Kúnlé Ìjẹ̀ṣà bẹ́ẹ̀ náà la wà ní YouTube Kúnlé Ìjẹ̀ṣà náà ni kẹ́ bá wa subscribe sí YouTube button wa. Ẹ wo àdúrà wa fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé ire lójú owó rí ire lójú ọ̀la rí ire lójú gbogbo wa mọ̀ rí o ìpàdé wa bí oyin.